O ò sági lọ́gbẹ́, o ò tògùrọ̀ lọ́fà, o dédé ọ̀pẹ ọ̀gbẹ́nu sókè. O ò sági lọ́gbẹ́, o ò tògùrọ̀ lọ́fà, o dédé ọ̀pẹ ọ̀gbẹ́nu òkè. Sọ́fẹ̀ẹ́ ní ro. Kí ni à ń lòwe yìí fún nílẹ̀ Yorùbá? Ẹ jẹ́ á tiẹ̀ tú láti ibi igi. Wọ́n bá ní o ò sági lọ́gbẹ́, kí ni wọ́n ń pè lọ́gbẹ́? O mú àdá, ẹ mọ ohun tán ń pè ládàá, o sá mọ́ igi. O sá àdá, o sá mọ́gi, o sági lọ́gbẹ́ nù. Tó bá sì sági lọ́gbẹ́ tán, omi ara igi yóò mọ jáde díẹ̀díẹ̀ bí igi tí o sá lọ́gbẹ́ bá ṣe lómi lára sí. Bákan náà, wọ́n máa ń lò ó fún èèyàn wípé ó sá lọ́gbẹ́. Bí o mú àdá tàbí ìgbà míì o lè ṣèèṣì sára rẹ lọ́gbẹ́ bóyá bí o ti ń ṣánko tàbí ò ń gégi. O bá ṣèèṣì, àdá bá ṣe bí ẹyín yẹ̀ ló bá sá ọ lọ́wọ́ àbí ó sá ọ níbì kan, ẹ̀jẹ̀ ó máa yọ. Ibi ẹ̀jẹ̀ tí ń yọ ná ń pè ní ojú ọgbẹ́. O sára rẹ lọ́gbẹ́ nù. Wọ́n wá ní o ò sági lọ́gbẹ́, o ò tògùrọ̀ lọ́fà. Kí ná ń pè lógùrọ̀? Ó ní omi ara ìran ọ̀pẹ kan tán ń pè ní erìko, àwọn kan máa ń pè ní pàrìko. Omi ara tọ̀pẹ òun là ń pè ní ẹmu. Omi ti ara erìko yìí ni òun náà dàbí ọ̀pẹ, òun ni wọ́n ń pè ní ògùrọ̀. Mímu ni wọ́n mu méjèèjì, ó sì jẹ́ ohun mímu tí Yorùbá fi ń ṣe fàájì látọjọ́ tó pẹ́. Ó máa ń ta ojú kínníkínní, ó máa ń ṣojú fìfìfì. Àwọn baba wa wọ́n máa fi ń pa ẹnu dà tán bá tuku dé lọ́wọ́ ìrọ̀lẹ́. Yálà wọ́n wà nídìí ayò tàbí wọ́n wà ní ojúde níbi tí wọ́n ti ń nara. Níṣẹ̀dálẹ̀ wa, a kì í dá ọ̀pẹ dùbúlẹ̀ tẹ́lẹ̀. Àwọn ẹ̀yà míì ni wọ́n kó ìlànà à ń dá ẹmu ní ìdùbúlẹ̀, àwọn ná kó wá. Orí òkè làwọn baba wọn ó gun òkè lọ, wọ́n á lọ gbìyànjú àti mú àwọn nǹkan kan bí ọfà, wọ́n á fi lu ọrùn ọ̀pẹ, ó níbi tán ti máa ń lù ú. Tán bá ti lù ú, wọ́n á fi gbé agbè wọn, wọ́n á gbé ṣẹ́, ibẹ̀ ni ó máa ro sí díẹ̀díẹ̀. Tán bá ṣe lónìí, títí ọjọ́ kejì, wọ́n ó lọ gbé kúrò lọ́rùn rẹ̀, wọ́n á gbé wálé, ó di mímu fún àwọn tí ó bá máa ń mu ún. Tán bá wá ní pé o ò sági lọ́gbẹ́, o ò tògùrọ̀ lọ́fà, o dédé ọ̀pẹ, o gbẹ́nu sókè, ó túmọ̀ sí pé o ò sági igi lọ́gbẹ́ débi tígi ó soje. Ògùrọ̀ tó wà lókè, ẹmu tó wà lókè, o ò gún lọ kọ́ ọ lọ tá lọ́fà débi tí omi ara rẹ̀ ó máa ro síbì kan tí ó jẹ́ àǹfààní fún ọ pé ìrètí pé mo ti ta ògùrọ̀ lọ́fà o, yóò ro síbì kan, ń lọ gbé lọ́la o. Ó wá dédé ọ̀pẹ, ó wá ní háà! Ó wá gbẹ́nu sókè, ò ń retí pé kó ro fún ọ. Kò tíì yé yín? O ò ṣègbìyànjú lórí àtijẹ àtimu, ó wá ń retí oúnjẹ. Àwọn èèyàn rẹ̀ ń dáko àgbàdo, o ò dáko àgbàdo ṣùgbọ́n o ń retí pé o fẹ́ jẹ àgbàdo. O ò gbinṣu, ò ń retí pé o fẹ́ jẹṣu. O ò gbin ẹ̀gẹ́,
ó retí pé o fẹ́ jàmọ̀là tàbọ̀ fẹ́ jẹ̀bà tàbọ̀ fẹ́ jẹ fùfú. O ò ní gbìyànjú kankan tó ń ṣe. Ìwọ náà sì fẹ́ gbádùn nínú ayé, o fẹ́ jèrè nínú ayé. Ṣe kó o ní lọ̀rọ̀ ayé. Tó o bá ti ṣe, o ò lè ní. Béèyàn bá fẹ́ jẹ́ ọ̀lẹ tó sẹ́pá mọ́nú, òun náà máa ń fi ọ̀rọ̀ yìí gbà níyànjú wípé arákùnrin, ọkùnrin ní ọ́, ìwọ lórí ipò apárìpò ẹsẹ̀ yìí. Kí ló ń fi ọjọ́ ayé rẹ̀ ṣe? Ọ̀sági lọ́gbẹ́, òòtò gùrọ̀ lọ́fà, ọwọ́ dédé ọ̀pẹ òun gbẹ́nu ókè, sọ́fẹ̀ẹ́ ni máa ń roni. Kẹ́dà ó tó rí jẹ rí mu nínú ayé, ó tó sọ wípé ebi ń pa òun, yóò ní ìgbìyànjú kan tí ó máa ṣe ni. Tó bá ń ṣègbìyànjú yìí tí ò bá tí ì jọra wọn, àmọ̀ yẹn lọ́tọ̀. Ayé ọ̀wà á wọ̀nà tán àbọ̀ gbègbà tí yóò fi padà jọra wọn. Ṣùgbọ́n ò ní gbìyànjú kankan tó ń ṣe, ò wá ń retí pé kí nǹkan kan kó jáde fún ọ látara ìní ìgbìyànjú kankan tó ń ṣe. Kò lè jáde. O ò sá igi lọ́gbẹ́, o ò tó gùrọ̀ lọ́fà, èé ṣe tó fi wá dédé ọ̀pẹ tó ń gbẹ́nu sókè. Bí Yorùbá ṣe máa ń lòwe nù láti fi ṣe ìkìlọ̀ fún ènìyàn tó bá fẹ́ yọ̀lẹ, ènìyàn tó jẹ́ pé ó fẹ́ máa jẹ níbi tí ò ṣe sí, ó tún wá fẹ́ jẹ kó yó, kó tún wá ṣẹ́kù lẹ̀. Àgbà lọ mẹ́rìí baálẹ̀ jòǹtóló. Ẹ bá wa share program yìí kó lọ jìnnà dáadáa, kó lè jàǹfààní fún ọmọ Yorùbá àtàtà káàkiri gbogbo àgbáyé tí wọ́n ń gbọ́ wa. O ò sági lọ́gbẹ́, o ò tó gùrọ̀ lọ́fà, o dédé ọ̀pẹ, o gbẹ́nu ókè, sọ́fẹ̀ẹ́ ní irò.